ọba ìlú Kánò ìyún ẹ̀yà ìpínlẹ̀ Kánò Alhaji Mohammed Sanusi Lamido wọ́n mà ti tú àṣírí ó ti tú àṣírí nípa ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé lára nǹkan tí ó ń kó bá orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìnákùná tí àwọn ìjọba ń ná, pàápàá ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó ti jẹ́ pé ọ̀rọ̀ tí bàbá náà sọ tàbí ká ní àṣírí tí bàbá náà tú nípa ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti di ariwo ńlá báyìí o, èyí tí kò dùn mọ́ àwọn ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti alátìlẹ́yìn pẹ̀lú olólùfẹ́ nínú. Kódà àwọn kan jẹ́ kó di mọ̀ wípé Emir ìlú Kánò ó tún ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ gbogbo ìgbà èyí tó kó sí wàhálà lọ́jọ́sí, tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ wípé àfi kó lọ kíyèsára kó sì lọ ṣọ́ ara ẹ̀ gidigidi pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa sọ nípa ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ irú ọ̀rọ̀ wo ni Emir Lamido Mohammed Sanusi inú mà sọ tó di ariwo ńlá? Òun lọ̀rọ̀ tí bàbá náà mà sọ ní ọ̀sẹ̀ tí a wà yìí lásìkò ìpàdé àpéjọ àti àpérò kan èyí tí wọ́n pè ní Oxford Global Think Tank Leadership Conference èyí tó wáyé ní ìlú Àbújá nínú ọ̀sẹ̀ tí a wà yìí, níbi tí wọ́n ti sọ̀rọ̀ lóríṣiríṣi nípa ọ̀rọ̀ Nàìjíríà, pàápàá ọrọ̀ ajé Nàìjíríà. Níbẹ̀ ni wọ́n sì tún ti pe Emir Lamido Mohammed Sanusi tó jẹ́ ọba ìlú Kánò, ìyẹn Emir ìlú Kánò, láti wá jẹ́ ọ̀kan pàtàkì tí ó sọ̀rọ̀ nítorí pé ó jẹ́ onímọ̀ nínú ọrọ̀ ajé àti okòwò ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí Emir Sanusi tó ń sọ̀rọ̀, inú mà kọ́kọ́ gbóríyìn fún ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní bọ́mọ ẹni bá ṣe dáadáa ẹ jáwé o. Ó ní owó ìrànlọ́wọ́ epo ìyẹn sọ́bsidì tí Tinubu yọ lórí epo pẹntiróòlù èyí tó fa ariwo ebi, ìnira àti ọ̀wọ́n gógó lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Emir Sanusi ní ìgbésẹ̀ tó dára ní Tinubu gbé. Ó ló yẹ kí àwọn ìjọba tó ṣíwájú Tinubu kan ti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, nítorí pé ọ̀rọ̀ náà ó ń kó Nàìjíríà sínú ìyọnu, tó sì níbi Tinubu ṣe wá ní ìgboyà láti yọ sọ́bsidì kúrò lórí epo pẹntiróòlù. Ó ní nǹkan tó dára gidigidi fún orílẹ̀-èdè Nàìjíríà ni, tó sì kan sáárá sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí eléyìí. Ṣùgbọ́n lẹ́yìn tí Emir Sanusi tó kan sáárá sí Tinubu, inú màá tó ju òkú ọ̀rọ̀ nígbà tó jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú bóun ṣe kan sáárá sí àwọn nǹkan kan wà tí ìjọba Tinubu náà tó ń ṣe tó fi ń kó bá Nàìjíríà. Ó ní òun náà sì ní ìnákùná, èèyàn bá ṣe ń náwó ìjọba tí wọn kò máa ṣọ́ nǹkan lò, ètò olóyìnbó ń pè ní manage. Emir Sanusi jẹ́ kó di mọ̀ pé kí ni Tinubu ń fi mínísítà 48 ministers tó kójọ ní kí náà fi ń ṣe, ó náà ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé bí wọ́n ṣe ń kó òbítíbitì mọ́tò àti èrò rìn èèyàn convoy, ó ló tún gbówó ìjọba náà. Bẹ́ẹ̀ ló ní bí Tinubu ṣe ń fò kiri tó ń rìnrìn àjò kiri náà èyí tó pè ní needless travels, ó ló ti pọ̀ jù. Ó ní gbogbo eléyìí iná ló ń kó bá Nàìjíríà tó ń fa ọrọ̀ ajé sẹ́yìn